Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé akínyìn àtún lù yín lọ́gùn ẹnu lórí ìkànnì Yorùbá Gbayì TV. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́n, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Ẹ tún súnmọ́ bí kẹ́ tún wá fetí gbé ìyàwó ọ̀rọ̀, kẹ́ tún wá gbọ́ àwọn ọ̀rọ̀ kan tó farasin, ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí evangelist Joel Yínká Ayefele ọjà àti àwọn oníṣẹ̀ṣe eléyìí tó ń gbóná girigiri báyìí. Ẹ rí i pé a silent gbogbo báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀, oníwà ń wí, ẹlẹ́yìn ń wí, aláàárín ń wí, a silent a sọ nǹkan kan. Kì í ṣe pé a mọ nǹkan tó yẹ ká sọ, ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣiṣẹ́ ìwádìí ká má bàa já èèyàn olólùfẹ́ wa ní tàn mọ́, torí pé ẹ̀yin náà lẹ wà ń bẹ̀ fún wa tá a fi ń ṣe kíni, tá a fi ń ṣe dáadáa. Wọn ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí bí bá sọ tọ̀hún bá sọ là ń mú wá sí ojú ìwòran yín kó tó di pé àwa ó fi èròǹgbà wa àti àwọn àṣírí tó ṣeé ṣe kẹ́yìn mọ̀ kó má jáde nínú ọ̀rọ̀ wọn kẹ́ ẹ lè mọ̀, torí ẹ̀ làwa fi wà ń bì. Ẹ wá farabalẹ̀ o, ẹ wá nǹkan fìdílé nǹkan, ṣùgbọ́n kò ń bẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń wo fídíò yìí ẹ bá ń share ẹ o, torí pé ìṣọ̀kan ilẹ̀ Yorùbá òun ló jẹ àwa lógún. Àṣà àti ṣe àwọn bàbá wa ò sì gbọdọ̀ parun, ṣùgbọ́n àwa lè torí pé káṣà mọ́ parun ká fẹ́ fi máa gbìyànjú àti gbé ẹnìkan wálẹ̀. Èyí àtàwọn ọ̀rọ̀ míì àti àwọn àṣírí, ṣé lóòótọ́ ni àwọn òrìṣà kan wà tó jẹ́ pé lóòótọ́ a máa gbẹ̀mí èèyàn kó lè fún èèyàn ní ẹ̀mí? Ṣé lóòótọ́ ló wà? A ti ṣiṣẹ́ ìwádìí o, ẹ gbọ́ lénìí, a ti ṣiṣẹ́ ìwádìí. Ṣé lóòótọ́ ni òrìṣà wà tó jẹ́ pé béèyàn bá ṣe àpájí wọ́n mọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ kí èèyàn lè ṣe kíni kó tún lè jí padà? Ẹ wá gbọ́ tá a bá ní ká wò nígbà ayé àwọn bàbá wa, gbogbo wa la mọ̀ pé lóòótọ́ ní tó ń jẹ́ àpájí wà. Wọ́n bá pààyàn yóò tún jí padà, a mọ̀ pé ló wà gbà bẹ́ẹ̀. Àṣírí yẹn ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa, ṣùgbọ́n kí náà fi ń ṣe, kí ló ń pinlẹ̀ ẹbẹ̀? Ẹni tán ti pa tó tún wá jí padà, ṣé ìyá máa wáyé lẹ́ẹ̀mejì ṣá? Kí ló wà ń bẹ̀? Kí ni nǹkan tó wà ń bẹ̀ gangan? Ẹ wo ẹ gbọ́ wìrìwìrì lónìí o, ẹ ṣáà farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé àbí ẹ fìdílé nǹkan, ẹ wá jọ mo bẹ̀ yín, èròǹgbà yín ṣe pàtàkì. Alákọ̀ọ́kọ́ ẹ kọ́mẹ̀ǹtì sórí nǹkan tá a sọ yìí ká tún lè rí ọgbọ́n kọ́ lára yín. Ẹ má mọ̀ pé gbogbo ìgbà tá a bá ń ṣe fídíò la máa ń sọ fún ẹ̀yin olólùfẹ́ pé ẹ máa ń fi èròǹgbà yàn nínú ẹ̀, àwa náà máa ń mú tá a máa fi ń ṣọgbọ́n. Ẹ̀yin gbọ́jù wá lọ, ẹ̀yin lẹ fi wá síbí. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ bá ń share program yẹn, jẹ́ kó débi tó yẹ kó dé. Ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá, gbogbo wa pátápátá ayé ò ní ba orúkọ wa jẹ́ o, ayé ò ní kọ̀ dé àìmọ̀ṣe sí wa o. Ẹ bá ń share program, ìwọ tó bímọ ogún ọmọ rẹ ó tàn, ẹni tí ó sì jábọ́ kò ní yọ sí. Ẹ bá ń share program yìí. Ẹlẹ́ẹ̀kẹta, ìwọ tó bá ń pàdé fídíò yìí fúngbà àkọ́kọ́, jọ̀ọ́ bá ń tẹ subscribe kó tún lè máa rí, torí àwọn ọ̀rọ̀ yìí ó gùn gan, ó dẹ̀ jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ lórí àwọn nǹkan tá a fẹ́ kó máa ṣẹlẹ̀ ní àwùjọ wa. Adédòkun Adébáyọ̀ bẹ́ẹ̀ yóò pírẹsẹ̀ntà yín náà rè. Ẹ wo ẹ wá nǹkan fìdílé o àbí ẹ fìdílé nǹkan. Ẹ gbọ́ wìrìwìrì lẹ́ni o, ẹ gbọ́ wìrìwìrì. Ẹ gbọ́ ẹjẹ́ àkọ́kọ́ ti bí ìwò. Gbogbo wa la mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àbí kí n sọ pé gbogbo èèyàn tó wà nílé ayé, kò sí nǹkan tó ní original tí ò ní fake. Ẹ kọ́kọ́ ṣèyàn lé ní o, kò sí tó lọ́rìjínà tó yẹ pé original rẹ̀ wà tó dẹ̀ dájú tí ò ní fake. Ẹ kọ́kọ́ ṣèyàn lálàkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì rèé, ẹni tó bá máa borin jẹ́ fólórin kò ní kọ́ bí olórin ṣe kọ́ o, torí pé ó fẹ́ ba orin yẹn, ó fẹ́ bàjẹ́ ni. Ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, ìwé mímọ́ àwọn onígbàgbọ́ sọ pé ká wádìí ohun gbogbo dájú, ká dẹ̀ di èyí tó ń ṣe òdodo mú. Ṣé ẹ rí ọ̀rọ̀ àkọ́kọ́ rèé? Kò sẹ́ni tí ò mọ̀ pé nígbà ayé àwọn bàbá wa àṣà ń bẹ, ìṣe ń bẹ, ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n á máa lo ẹ̀yà ara èèyàn láti fi ṣe ètùtù tí gbogbo wa dẹ̀ mọ̀. Àwọn kan wà tí wọ́n á máa lo ẹ̀yà ara èèyàn, àwọn ajínigbé, àyè ṣe pé bóyá ọ̀rọ̀ ẹlẹ́sìn dé. Aláwọn àáfàá tó jẹ́ pé àṣírí wọn ti tú tí wọ́n ní wọ́n ń lo páàtì èèyàn, ṣé bí wọ́n pa àwọn yẹn kan tó máa lò ní, ṣé páàtì wọn nìkan náà ń lò? Ẹjẹ́ àkọ́kọ́ ti bí ìṣáná káàkọ́ ti kí èso ògùn. Aláwọn pásítọ̀ táṣírí wọn tú wípé wọ́n ń lo àwọn èèyàn. Bákan náà dẹ̀ ráwọn oníṣẹ̀ṣe tó jẹ́ pé àwọn náà ń lo páàtì èèyàn. Ibi tí fèkì wà nìyẹn, kò síbi tí ò sí.
lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yìí jáde ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló jáde. Alákọ̀ọ́kọ́ àwọn èèyàn sọ pé ó yẹ kí Yínká Ayéfẹ́lẹ́ ó yẹ kó ṣó ojú arákùnrin yìí. Number one, ẹni tó bá ti ń gbọ́ prógráàmù tèmi tọpẹ́ tipẹ́ láti bí ọdún 4 àbí 3 ní Yínká Ayéfẹ́lẹ́ ti ń ṣe prógráàmù yìí. Tó bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ètò kò sí nǹkan tó fẹ́ ṣe, yóò kọ́kọ́ bi àwọn èèyàn léèrè pé ẹ̀jẹ̀ àṣẹ ká fojú yín àbí bẹ́ẹ̀ kọ́. Ẹni tó bá ní kán fojú òun hàn yóò ní kán fi hàn, ẹni tó bá dẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ yóò ní bẹ́ẹ̀ kọ́. Eléyìí ó dẹ̀ béèrè gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ayéfẹ́lẹ́ ó mọ ohun tó ń ṣe o, ó mọ ohun tó ń ṣe. Nínú interview tí ẹnìkan ṣe fún Ayéfẹ́lẹ́ recently, ó ní òun ṣẹ́rìṣì àṣà àti ìṣe dáadáa. Ó ní kódà gẹ́gẹ́ bá mọ̀ òun nígbà ayé òun ti gbégún rí. Kó tó di pọ́rọ̀ igan ṣẹlẹ̀, tẹ́ ẹ bá lọ wo rédíò station Ayéfẹ́lẹ́ kẹta tó jẹ́ tiwantiwa, ẹ máa rí i pé àwa ti láǹfààní àti bọ̀bẹ̀, ẹ máa rí i pé àwọn òrìṣà gbogbo ń tà ń ṣe nílẹ̀ bàbá wa, eégún gbogbo ẹ̀ gbogbo kìíní ló yà síbẹ̀. Ó túmọ̀ sí pé kò lè tẹ ojú ìṣẹ̀ṣe mọ́lẹ̀, ṣùgbọ́n bó ṣe rí ló ṣe jẹ́. Gbogbo wa dẹ̀ mọ̀ pé mo sọ kíní kan, kò sí ní tó lọ́rìjínà tí ò ní fake. Okay, ó ti wá gbé arákùnrin wá, ṣùgbọ́n ká sọ pé ọ̀rọ̀ yìí ṣe sábà bíi pé ìjà ẹ̀sìn ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹnìkan ti sọ. Ká sọ pé ó ṣe sábà bíi pé bóyá ìjà ẹ̀sìn ń lọ lọ́wọ́ ló fi díjú tó báyìí, torí mi ò rí gẹ́gẹ́ bí nǹkan kan tó yẹ kí àwọn oníṣẹ̀ṣe tèkì báyẹn. Tó tẹ́ bá tiẹ̀ wá fẹ́ pè yàn sákìyèsí, ọ̀nà tẹ́ gbé gbà yìí ó kù díẹ̀ káàtó, bí ìgbà tẹ́ ẹ fẹ́ ba orúkọ Ayéfẹ́lẹ́ jẹ́ ni. Gbogbo kíní ìlàdẹ̀ máa ń dabọ̀ lórí ìkànnì yìí. Ẹ má jẹ́ ká dúró sídìí pé a fẹ́ gbé ẹnìkan ṣubú kẹ́nìkan lè dìde. Tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ká ló rí bẹ́ẹ̀ lóòótọ́. Kí ló dé tí gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ àtẹ̀yin tẹ́ ń ṣèwọ́de yìí, kí ló dé tẹ́ lọ bá Ayéfẹ́lẹ́ nítùbínú? N tó ṣe yìí ó kù díẹ̀ káàtó, a fẹ́ rí ẹni yẹn, a dẹ̀ fẹ́ mọ òrìṣà yẹn, a fẹ́ mẹ́ni tó ń bá a ṣe kẹ̀dẹ̀ wádìí ẹ̀. Tí ò bá wá rí bẹ́ẹ̀ gbà yẹn tẹ́ ṣiṣẹ́ ìwádìí yín, ẹ wá lè gbé ìgbésẹ̀ tó ń kẹ́gbé pé Ayéfẹ́lẹ́ ò ṣiṣẹ́ ìwádìí ẹ̀ dáadáa ni, kò ní bẹ́ẹ̀ o. Nígbà tẹ́ wá sáré jump sí conclusion yìí, tẹ́yìn gan fúnra yín dẹ̀ mọ̀ pé àwọn kan wà lóòótọ́ tán lo nǹkan ara èèyàn láti ṣògbọ́n. Kí wá ní ìyàtọ̀ pẹ̀lú ó sọ pé òrìṣà kan ń gba nǹkan? Ẹ jẹ́ á rò dáadáa, kò sẹ́ni lè gbìjà Elédùà, kò sẹ́ni lè gbìjà Ọlọ́run, torí ibi tẹ́yìn mọ̀ dé lẹ mọ̀. Lóòótọ́ tẹ́ ẹ bá tẹsẹ̀ bọ́, ó ṣeé ṣe kó jẹ́ pé òrìṣà kan wà lóòótọ́ tárákùnrin lò. Òun gan ò lè jáde síta láì ṣe pé ó bá ní evidence, and Ayéfẹ́lẹ́ fúnra ẹ̀ náà dẹ̀rẹ̀ kò lè gbé nǹkan wá láì ṣe pé ó bá ṣèwádìí dáadáa. Ní ti Dr. Yínká Ayéfẹ́lẹ́, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ máa mọ̀ ṣe. Ara àwọn ẹ kú àfaradà, ẹ kú àfọmọnìyàn ṣe, torí pé ní téèyàn ti ń ṣe láti bí ọdún 3 ọdún 4 tí ayé dẹ̀ ń gbà, dandan ni kí àwọn ìpèníjà kan wá. Ó ti wá náà nìyẹn. So bó dẹ̀ ṣe wá yẹn, Ọlọ́run á dẹ̀ jẹ́ kó jẹ́rodò lọ mú ni. Gbogbo àwa oníṣẹ̀ṣe ẹlẹ́sìn kan àbáláyé, babaláwo àbọ̀rú, oníṣègùn àbọ̀yè, ẹlẹ́ǹdínlógún àbọ̀ ṣiṣẹ́, mo kí yín o. Ẹ dákun, ẹ bá ṣèwádìí kíní nǹkan ọ̀rọ̀. Ó ti fẹ́ jọ pé èèyàn fẹ́ bà orúkọ tí ẹnìkan ti ń gbé bọ̀ bí ìgbà tí èèyàn fẹ́ bàjẹ́, tó wá jẹ́ pé nǹkan tí ó ti gbé pásítọ̀ tó jẹ́ pé ó fìyàn ṣògùn owó wá tó dẹ̀ padà wá sọ. Kí ló dé tí awuyewuye ò sí ńbẹ̀? Kí ló dé tí awuyewuye ò sí ńbẹ̀? A fẹ́ máa rí ọ̀rọ̀ bí ìgbà tẹ́ ti ní nǹkan kan nú sí i o, torí kò yẹ kó le tó báyìí. So gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin àgbààgbà, ẹ jọ̀ọ́ ẹ bá wa tún ọ̀rọ̀ yìí ṣe. Ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ rí, ara ògo wa ní Yínká Ayéfẹ́lẹ́ o, ara ògo ilẹ̀ Yorùbá, ara ògo káàárọ̀ òjíire tí wọ́n mọ̀ káàkiri àgbáláyé, òun ni Yínká Ayéfẹ́lẹ́ o. Ìyẹn kan tiẹ̀ tó yẹ kẹ́ ẹ wò mọ́ lára o. Oníjù báyìí lọ lórí ìkànnì Yorùbá Gbayì TV. Mo bẹ̀ yín, ẹ fi èròǹgbà yín hàn o, ẹ fi èròǹgbà yín, ẹ kọ́mẹ̀ntì ká tún lè mọ bòmí ìta tó ṣe kíni tí a tún lọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ dákun, ẹ mọ́ dẹ̀ bú ẹnìkankan, ẹ mọ̀ páwé ṣáìdè ìyá àìsí ìbúyàn lórí kan, ṣùgbọ́n ìwòye tiwa làwa máa fi hàn ká lè ṣe kíni, ká kí ilẹ̀ Yorùbá
dùn fún gbogbo wa. Adédòkun Adébáyọ̀ baby presenter rẹ ẹ bá ń share program yìí ẹ jẹ́ kó débi tó yẹ kó dé ẹ jẹ́ kó débi tó yẹ kó dé oníjù báyìí lọ ó. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.